máa ní fùrọ̀ mo ṣe ń wo ẹ̀fùrọ̀ máa wà lẹ́yìn ẹ o. Mi ní. Àwọn ọmọ ọlọ́yọ̀ ní fùrọ̀. Kò dìde lọ síbi ilẹ̀kùn bẹ́ẹ̀ kó fẹ́ lọ mú nǹkan bọ̀. Mi ò dìde o. Mi ò ní kó ṣéèkì fùrọ̀ fún wa kọ lọ ibi ilẹ̀kùn. Mi ò dìde lọ́ba lọ́ba. Síbẹ̀ kó fẹ́ lọ ibi ilẹ̀kùn kò kí ló ń bọ́ ẹbẹ̀rẹ̀ òṣì. Àwọn tó ń fọwọ́ gba tí àmọ́rú wọn ni àwọn tó ń tẹ lọ́fẹ̀ẹ́ lófò ti pẹ́ lọ́bi ilẹ̀kùn kákọ̀ wo. Kábíyèsí mi ò tó kọ̀rọ̀ sí. Kò lọ síbi ilẹ̀kùn ká fojú wo nǹkan bẹ́ẹ̀ kó fẹ́ mú nǹkan bí ilẹ̀kùn kò lè tó yẹn náà. Kábíyèsí mi ò tó kọ̀rọ̀ sí lẹ́nu. Ó ṣe ọkọ mi Ọlọ́run ní kọ̀rọ̀ sí ẹlẹ́nu kan lọ́bi ilẹ̀kùn. Ó ṣe ọkọ mi alálùbáríkà ń tiẹ̀. Ó ṣe ọkọ mi ó máa lọ́bi ilẹ̀kùn kọ́ lọ́bi ilẹ̀kùn lásán wà dẹ̀ padà wá. Ó ṣe ọkọ mi. Kábíyèsí mi ò tó kọ̀rọ̀ sí lẹ́nu mo ò fẹ́ dìde. Wọ́n náà mọ̀ pé kí fùrọ̀ yẹn pọ̀ right? Kò dáa má fi fùrọ̀ ṣàwọn sí wa jọ ó ti pẹ́ tí mo ti ọkọ mi ó ti pẹ́ tí mo ti fojú rí fùrọ̀ ọkọ jọ ọkọ lọ́bi ilẹ̀kùn jọ. Kábíyèsí mi ò fi ṣàwọn kókó kí mo kàn láì kí n máa showcase fùrọ̀ mi síta ni. Mi ò ní òfin ò ní láti gbọ́n kọrin lọ akọ̀fẹ́ wo lásán ò ní láti ṣèkì ẹ̀. Ó yá jọ ọkọ mi jọ mo ti ń bẹ̀ jọ ọkọ mi jọ ó ṣe ọkọ mi. Mo ò dìde.